Bí a ṣe gbọ́ o ẹ̀yin ará ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV, ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa wọ́n ní ó lọ sí Àkúrẹ́ àti màmá wọn láti lọ bẹ̀ Queen Naomi. Wọ́n ní ṣùgbọ́n ìgbà tí wọ́n dé Àkúrẹ́ wọ́n ní wọn bá Queen Naomi. Wọ́n ní Queen Naomi wà lÉkòó. Wọ́n ní màmá wọn dẹ̀ ní àwọn ò fẹ́ dá sí irú ọ̀rọ̀ báyẹn pé kí wọ́n lọ bá Queen Naomi lÉkòó. Wọ́n nígbà tí wọ́n pe Queen Naomi wọ́n ní Queen Naomi wà ní Royal Mansion. Wọ́n ní ṣùgbọ́n Queen Naomi ò jẹ́ kán wá sí Royal Mansion. Ìpè Queen Naomi ní kán wá bá wọn ní fabric store àwọn because ìyẹn nìkan náà ni wọ́n mọ̀. Wọ́n ní Queen Naomi ń set up jewelry store wọn. Wọ́n ní ṣùgbọ́n wọn ò jẹ́ kán wá sí ibẹ̀. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist yìí. Wọ́n ní àǹtí wa ní kí Queen Naomi dáríjì àwọn. Wọ́n ní Queen Naomi dẹ̀ ní kí ni ó ṣe fún àwọn. Irú ìdáríjì wo ló ń tọrọ lọ́dọ̀ àwọn because àwọn ò understand. Wọ́n ní Queen Naomi ní àwọn ò mọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tí Mariam ń tọrọ because kò sọ nǹkan tó ṣe. Ó kàn ní káwọn dáríjì òun. Wípé nítorí ìdí èyí àwọn ò mọ nǹkan tí àwọn lè sọ sí ọ̀rọ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó ń sọ. Wípé tó bá sọ pàtó nǹkan tí ìdáríjì ẹ̀ṣẹ̀ yẹn wà ń pa ẹ̀. Wípé àwọn á lè sọ pé àwọn dáríjì pé wípé kò sọ pàtó. Ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní màmá àǹtí wa wọ́n náà fi sí Èkó nítorí pé Queen Naomi láwọn ò mọ nǹkan tó wá ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún. Wọ́n ní bí màmá àǹtí wa ṣe gba ìlú wọn lọ nìyẹn. Wọ́n ní Queen Naomi pé wọ́n sọ fún yín pé àwọn ò ní nǹkan kan tí àwọn fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn torí àwọn ò mọ nǹkan tó ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún. Wípé tí ó bá sọ pàtó nǹkan tó ṣe, wípé àwọn á lè sọ pé okay o, àwọn dáríjì ẹ pé bọ́ ó sọ pàtó nǹkan tó ṣe. Ó kàn ń sọ kán dáríjì ẹ, kán dáríjì ẹ, kán dáríjì ẹ. Wọ́n ní àwọn ò mọ irú ìdáríjì ẹ̀ṣẹ̀ èyí tó ń sọ̀rọ̀. Bí a ṣe gbọ́ gist yẹn nìyẹn ẹ̀yin ará ilé. Ẹ̀yin náà mọ̀ pé àtijọ́ yìí ni Mariam ti ń halẹ̀ pẹ̀lú kábíyèsí tí àǹtí wa ń sọ fún kábíyèsí pé ojú ayé òun kọ́ ni Queen Naomi àti padà wá sínú palace. A ti sọ gist yẹn rí wípé òun á jẹ́wọ́ fún kábíyèsí wípé ọmọ ìgbéra lòun. Wọ́n ní ó kàn wá sínú palace ni ó drive wá. Wọ́n ní kábíyèsí tiẹ̀ láwọn àlejò. Wọ́n ní kò jẹ́ kí kábíyèsí parí nǹkan tó ń ṣe. Wọ́n ní òun fẹ́ rí kábíyèsí. Wọ́n ní kábíyèsí ní ṣé o rí pé mo lálejò ni. Wọ́n nígbà tó dé ìyá táwọn àlejò lọ tán, wọ́n ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé kábíyèsí wọ́n bojú jẹ́, wọ́n ń tojú mọ́lẹ̀. Wípé báwọn ṣe jọ sọ́kọ́ nì. Wípé pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe fún kábíyèsí, pẹ̀lú gbogbo owó tó ń ná. Wípé kábíyèsí ń tojú mọ́lẹ̀. Wọ́n ló bẹ̀rẹ̀ ẹjọ́ yìí. Wọ́n ní unfortunately ó sọ pé òun á make sure pé Queen Naomi ò return sínú palace. Wọ́n ní kábíyèsí ni kì í ṣe lójú ayé òun ní Queen Naomi á ṣe return sínú palace.
wọ́n ní kábíyèsí dé, so be it. Nǹkan tí òye wà ní ọ̀rọ̀ àǹtí wa ní pé tó bá ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ó máa lọ bá Queen Naomi o, á lọ bẹ̀bẹ̀ o, tó bá tún yá tún bẹ̀rẹ̀ mí. Ẹ rántí pé back and front là ń sọ ọ̀rọ̀ yìí everyday bó ṣe máa ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó máa padà wá tá tún lọ gbégbèsè mí. Ẹ̀yin èèyàn lè kìí ṣe nǹkan tó bójú mu rárá lórí ọ̀rọ̀ àǹtí wa yìí. Ọ̀rọ̀ àǹtí wa yìí ó ti sú kábíyèsí, ó ti sú everybody gan tó wà nínú palace nítorí pé bí ìjà ló ń ṣe àǹtí wa ẹ́. So right now wọ́n nígbà tó dé ibi tí Queen Naomi wà, wọ́n ní ṣe ló ń wo Queen Naomi lásòkè délẹ̀. Ẹ mọ̀ kéèyàn máa ń fojú burúkú náyàn, wọ́n ní bó ṣe ń wo Queen Naomi nìyẹn. Ó dẹ̀ ló lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Allegedly bá ṣe gbọ́ ni o. Ẹ ṣá mọ̀ pé mi ò sí lọ́dọ̀ Queen Naomi, mi dẹ̀ bá kábíyèsí gbé nínú palace. Ṣùgbọ́n anything tí a bá gbọ́, a ní àǹfààní láti torchlight sí lórí social media yìí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ gist yìí nìyẹn. Wọ́n ní màmá àǹtí wa wọ́n náà fi sílẹ̀ ní Èkó ni. Wọ́n ní bó ṣe gba ìlú wọn lọ nìyẹn. Wọ́n ní ibi tí a gbọ́ gist mọ̀ nìyẹn. Tá bá tún gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi. Mo dúpẹ́ fún gbogbo àǹfààní èyí tí ẹ̀ ń fún mi. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ̀ ń like, tẹ̀ ń share, tẹ̀ ń comment. Mo fi ọpẹ́ fún yín o, torí ẹni tó bá dúpẹ́ oore àná á rí mi gbà. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ subscribe sí channel yìí o, so that tá bá ti post any gist ẹ máa rí. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.